ọmọlúwàbí lórúkọ májẹ̀mú tó yẹ ká máa jẹ́. Mo ti rà ròjìnlẹ̀ lórí orúkọ Yorùbá tí gbogbo wa gbé lérí. Etí ni ẹbí balẹ̀ dẹ́dẹ́ kálà yí ọ̀rọ̀ òun ó lè yé wa yékéyéké. Mo ti ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tó mọ́yá lórí. Ọ̀yá ẹ wá gbọ́n tí mo bá bọ̀ lórí ìtọ́pinpin orúkọ wa. Gbogbo ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi ni mo fẹ́ kọ lẹ́tà òye ewì ránṣẹ́ sí. Ọ̀yá ẹ jẹ́ ká tún tó wà níbẹ̀rẹ̀ ìtàn wa. Igi lango orin ni mo gbé dé ẹ wá gbọ́ titun. Ìdílé ewì tí mo gbé yọ sínú ẹ̀mí tó tún farahàn nínú ìtàn. Mo rìnrìn àjò ẹ̀mí mo gbé kan Yorùbá lọ síwájú Olúwa. Àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó súnmọ́ lórí ìtàn Yorùbá lọ́dálé. Àwọn àléébù ọ̀rọ̀ kan ti wà lọ́jọ́ tó ti pẹ́ tó ní wọ́n fẹ́ ká mú kúrò nínú ìtàn wa. Àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó súnmọ́ ẹlẹ́yàmẹ̀yà ìsìnkọ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe tòṣèlú rárá kájẹ́ kó yé wa bẹ́ẹ̀ láwọn òbí sáátá ẹnikẹ́ni. Àmọ́ bàbá wa di pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tó ta bá kó wá. Bí kó wá tọ́jú ilé ẹ̀ tó tọ́ bí kó wá ó sì padà di tuntun níwájú Olúwa. Àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ rèé ó lè múni lápá òtútù. Ìbéèrè kan ni mo fẹ́ ká ẹ jẹ́ ká bira wa lórí ọ̀rọ̀ Yorùbá. Kí ni wọ́n ń pè ní Yorùbá? Kí ni ìtumọ̀ Yorùbá? Níbo ló ti jẹyọ nínú èdè wa? Níbo la ti wá? Níbo la ń rè? Wọ́n nílé làwọn ká tó sọ ọmọ lórúkọ. Kí ló ń tó ṣẹlẹ̀ ká tó sọ wá ní Yorùbá? Ìbéèrè yìí ni mo béèrè káàkiri lọ́wọ́ ọmọdé lọ́wọ́ omidan. Kálukú ní mírí tí mímú tí wọn ò rí nǹkan pàtó wí níbi tórúkọ Yorùbá ti kalẹ̀ nínú ìtàn. Tó ibi tá à ń lọ lónìí ó pọ̀ bẹ́ẹ̀ náà ni ó sì tó jìnnà náà. Torí ìdí èyí mi ò fẹ́ gbà wá ní àkókò púpọ̀ torí pé àwọn ọ̀rọ̀ yẹn kàn déédéé wá yàjóyàjó ni. Ẹ mọ̀ pé mi kàn déédéé wá sórí afẹ́fẹ́ láti wá sọ̀rọ̀ bí kò ṣe pé a bá fi fún mi láti sọ mi ní pàápàá nípa ìran Yorùbá mi déédéé sọ̀rọ̀ ń pa ẹ̀ torí ìran tí Ọlọ́run fẹ́ràn púpọ̀ ni wá. Ìran yìí sì ṣe pàtàkì káàkiri gbogbo àgbáyé. Ìran tọ́lọ́run bu ọlá fún ni ìran tí mo ti jáde wá. Kó tó di wípé wọ́n tẹ̀síwájú ẹ̀jẹ̀ nǹkan èmi ò lè ṣe kí n má júbà Ọlọ́run kí n má fọ̀bà fún ọba tó ní ayé, ọba tó ní ọ̀run, ọba tó dá wa sí tẹ̀mítẹ̀mí nítorí pé wíwà láàyè wa léni àánú Ọlọ́run ni kì í ṣe agbára ẹnì kankan, agbára Ọlọ́run ni. Bẹ́ẹ̀ni bá jí nínú igbó akọ́kọ́ fìbàfẹ́ni tó nígbó. Bọ́ni wàràkà bá jí lálẹ́ odò àfìbàfẹ́ni tó nísàlẹ̀ omi. Ẹyẹ ń ké nígbó, idì ń ké nígbó. Atẹ́yẹ àṣá àtàwòdì òkè. Odídẹrẹ́ ń ké, ẹyẹ àdán soríkodò sáàlà oko, àwòkọ pẹ̀lú ń sọ̀rọ̀ ìjìnlẹ̀. Gbogbo ẹ̀dá inú omi, àtafẹ́fẹ́ tí ń fẹ́ lẹ́lẹ́ nínú afẹ́fẹ́, àtòrùn àtòṣùpá, àtàwọn ìràwọ̀ ṣàṣà lẹ́yìn oṣù. Gbogbo wọn ni wọ́n ń júbà fọ́lọ́run. Balẹ̀lẹ̀ balẹ̀, gbogbo igi bú atún palọ́lọ́, gbogbo igi bú adákẹ́ menemene níwájú Olúwa. Gbogbo erékùṣù a sì fìbà fọ́ba tí ń jẹ́ Jèhófà. Bójúmọ́ bá má bólódùmarè bá tún mí sáyé. Tigbó ti ju àmìtìtì. Ọba tí ń bẹni wò ní ìdájí tí gbogbo ayé fi rí ojú mọ́mọ́. Ọba tó mọ wíwá wa ló máa ti lọ wa. Yíyí ọjọ́ wíwà oòrùn àtòṣùpá. Lọ́wọ́ rẹ̀ ló wà lọ́jọ́kọ́jọ́. Bónífá bá ń dífá wọ́n kàn ń dífá lórí asán ni. Bọ́lọ́pẹ̀lẹ̀ bá ń dọ̀pẹ̀lẹ̀. Mo ní lórí asán náà ló kúkú dálé. Ọlọ́run ọba nìkan ló mọ tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la. Òun lọ̀gbágbá tí gbani mú tẹ̀mítẹ̀mí. Mo ṣe kábíyèsí Èdùmàrè. Ọlọ́run ògo tó fi ná lábora bí aṣọ. Ògo àrà tí bani lẹ́rù pẹ̀lú ìtànṣẹ́ iná ojúkójú ò gbọ́dọ̀ wo bàbá aláṣọ iná funfun nẹ́nẹ́ nínú agbára bàbá mi àlà funfun gbò kanlẹ̀ láì lábùkù. Ọba tó mọ́ tinútinú tòde ìyanu lọ́ba mi àrà tí ò lábàwọ́n bí ń tí nínú. Ọba tí ò gbọ́dọ̀ faṣọ rírí kanra. Ọlọ́run mi lárin mọ́rin ìdọ̀tí ní ńlá ẹwà tí yọ ní tẹ̀yẹ́tẹ̀yẹ́. Mo ronú títí lórí iṣẹ́ Ọlọ́run mi. Orun ọgbọ́n sì ń kùn mí. Mo rò gbogbo rẹ̀ ní tìyanu. Gègé jábọ́ níbi tí mo ti ń tò gbé. Orun ọgbọ́n tó mú mi lọ páfe. Èdùmàrè ló ta méjì sáyé kí n tó mú gègé nílẹ̀. Tafẹ́fẹ́ ni káwí ni. Àbí ní ti sẹ́mọ̀ tó sọ̀rọ̀ tí ò jábọ́. Ká tó sọ ní tilẹ̀ tó gbé sórí omi tílẹ̀ ò sì rí lórí omi. Afẹ́fẹ́ tó ń fẹ́. Ta ló mọ ibi tó ti ń fẹ́ wá, ta ló mọ ibi tó ń fẹ́ lọ. Òyìnbó ṣe kọ̀ǹpútà wọn ò rí tọjọ́ múso. Ilẹ̀ ń ṣú, ilẹ̀ ń mọ́, ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá gbàgbé.
pọ́lọ́run mi lọ́ba tó ní káyé ọmọ yìí gẹ́gẹ́ bí ọwọ́ agogo, ọba tó dá dúdú ló dá funfun, bó ṣe dá kúkúrú ló dá gíga, àtẹni kíkí àtẹni sísára, iṣẹ́ ọwọ́ rẹ̀ náà lákúkú jẹ́, ẹnìkan òkúkú pọ̀ jẹ́ nìkan lọ, ẹ̀mí náà ló gbé kó wáró, bẹ́ẹ̀ mi bá ti bọ́ ara òwúlò. Òyígíyigì lọ́lọ́run mi, ọba tó yílé ayé po níbirikítí, ọba tẹ́nì kankan ò lè kìtẹ́ láéláé, arúgbó ọjọ́ ńlá onírun funfun tó gbọ́jọ́ orí lọ sálálu, ìyanu lọ́ba mi àrà tó parí ogun Sanbalati Tòbáyà níjọ́sí, ní ńlá lọ́ba tó gbé Mósè níjà létí òkun, gbogbo ogun àwọn ará Hámórì, gbogbo wọn ló fọ́ ní sísẹ̀ntẹ̀lé, ilẹ̀ rí odiwó ní Jẹ́ríkò níjọ́sí, ta ní kojú ogun rẹ̀ tí ò farapa. Ọlọ́run ooo, àrítúpitúpitú tí ń bẹ lálákejì, bàbá mi orinlẹ̀mílẹ̀ tìtìtìtìtì, miyé mìrún, mo rí ọ níwájú wo sójó, bàbá mi ó wà lẹ́yìn wo gbọ́dọ̀ bẹ̀rù, àìkú àìsá Elédùmarè tí í jẹ́ mímọ́, ní ti gbígbá pín, ní ti gíga pín, ní ti kápọ̀ lọ́rọ̀ láìsà ìní rárá. Ọlọ́run méjì rẹ̀ nìkan ṣoṣo ní nínú agbára, ní ńlá lọ́ba tí dójú ta rónípin, ayé ní rónípin, Ọlọ́run kì í rónípin, ìyanu lèdùmarè tí gba tálákà nínú yà, ọba tó dá mi lè mí fọpẹ́ fún, káfọláfẹ́ni tó ga jù ló ṣe kókó, mímọ́ onílé ọlá tí ń bẹ lálákejì, bàbá mi lèdùmarè tó pọ̀ níbùkún, ọba tó dálé ayé láti inú òfurú ń jágádó, ọba mi lọ́pẹ́ yẹ fún òní yín yẹ fún, ọba tá a fún lẹ́bà tí ọ̀jẹ́ ọyẹ kẹ́ ẹ bá mi yìn àbíkọ̀ yẹ, ọba tí ò jẹ́ kó o kú kó o tó kú, ọba tí ò jẹ́ káfẹ́ lòmíràn dípò rẹ ló yẹ ní gbígbéga, ọmọ rẹ ò kú, ilé rẹ ò túká, bó ti ń jẹ tàárọ̀ ló ń jẹ tọ̀sán, ìtọ́ tó fi sí ọ lánú bẹ́ẹ̀ ni ó gbẹ, òkèlè ń bọ́ sí ọ nínú kò pa ọ lórí, ọyẹ kó o fi ìfẹ́dùmarè, ọyẹ kó o dúpẹ́, ní ńlá lọ́ba tí ń pa ọ lálẹ́ tí ń jí ọ lójú mọ́mọ́, ṣé gbogbo èèyàn tí sùn ní jísáyé ni, ṣé gbogbo ẹni tí jẹ onírẹ̀yìn oúnjẹ jíjẹ, kì í ṣe gbogbo èèyàn tí relé gbọ̀nsẹ̀ ní mórídélé, ó lójú ẹni tí re bí ìwẹ̀ tí bọ̀ láyọ̀, ìwọ wọlé ìgbọ̀nsẹ̀ ọgbọ̀nsẹ̀ tó wẹ̀, ọyẹ kàǹkàn ó sì tún mọ́ tó ní, odúbi tó wẹ̀ nínú ra, ọyẹ kó dúpẹ́ lọ́wọ́ olúwa ọba tó fún ọ ṣe, ọ̀tá ń lùlù bàjẹ́ olúwa ni ọ̀jẹ̀ ó dún, ọyẹ kó fi ìfẹ́dùmarè. Ni mo fi ń sọ wípé mo wò yí káàyé, èmi ò rẹ́ni bí ọba mímọ́, mọ́rọ́ máa ráyé níbi tí wọ́n gbé ń dádé, níbi tí wọ́n gbé ń fira wọn jọba, mọ́rọ́ àwọn ìjòyè pẹ́pẹ́pẹ́, mọ́rọ́ ládé wẹ́wẹ́, mo wá rìnrìn àjò ẹ̀mí, mo dáàfin ìyanu, mo tajú kan, mọ́rọ́ba tó tún jọba fún gbogbo ọba, mọ́rọ́ Olódùmarè lórí ìtẹ́, ọba ìkú àìsá, mọ́rọ́ba tí ń ṣe ní kàyéfì, mo wá rí fọba tí ń jẹ́ kábíyèsí gangan, mo yí kítíkítí mo yí kìtìkítí níwájú Aláàfin ọ̀run, ọba tí jẹ́ kí rírí ọmọ rí, ọba tí jẹ́ kí ṣíṣe ọmọ ṣẹ, òun gangan ní jẹ́ àlèwí lè ṣe àlèṣe lè wí, ní ńlá lọ́ba tí ń jẹ́ mírèkù láàfin, ọba tí ń polówó ọlá tantantan, awẹ̀wò ọrọ̀ dùgbẹ́dùgbẹ́dùgbẹ́, akíkíkí ayìnyìnyìn, ọba tó kira rẹ̀ lákìdé góńgó, ọba tó kira rẹ̀ lákìtọ́ pinpin, ṣáájú ọlá, ọba tó gbọ́n ju gbogbo ọlọ́gbọ́n lọ ni, gbígbàngbà ọgbọ́n wíwá ìyá mi ipò mímọ́, ọba tó gbọ́ngbọ́n tó gbọ́n ò lè mú mọ́, ọba tó mọ̀ tí mọ̀ ò lè mọ̀ tán, olúwàgbọ́n tó kalẹ̀ sóde ọ̀run, ọba digbidigbi nínú agbára bàbá mi ò mímí lẹ gbígbímù, kábíyá ò sí o, apẹ́ nínú ọlá láì ní àfọwọ́ tẹ̀rùtẹ̀rù tí ń bẹ lórí ìtẹ́ àánú, ọba tí ń bẹ nínú ògo jùlọ, ọba tó pé ní mímọ́, ọba tó pé ní gíga, ní ti ọlá ọba mi ju gbogbo aráyé lọ, ní pàtàkì ipò nǹkan lèdùmarè tí ń jọba lórí ìtẹ́ ìwà mímọ́, ọba tó gbélé ọlá kalẹ̀ sínú ògo, ṣẹ̀rùbà wọn lè lèdùmarè tí jẹ́ mímọ́, ọba tó faratì bí òkè tó, àti kí Ọlọ́run ọba àwọn ọba tí jẹ́ ká máa bẹ, ọba tí jẹ́ kí rírí ọmọ rí, ọba tí jẹ́ kí ṣíṣe ọmọ ṣẹ, àti kí bàbá. So gbogbo ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ọkùnrin, ẹ̀yin obìnrin, gbogbo yín náà la kí o, ẹ káàbọ̀ sórí ètò yìí, mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá, gbogbo ọmọ kóòtù òjíire, mo kí gbogbo àwọn ọba ládéládé wa, mo kí gbogbo àwọn ládéládé, mélòó la fẹ́ dárúkọ náà àwọn ládéládé wa, mo kí gbogbo àwọn àgbààgbà tó wà nílẹ̀ Yorùbá, nílẹ̀ kóòtù òjíire, ilé ọmọlúwàbí lèmi máa ń pè wá o, ilé ọmọlúwàbí, ṣùgbọ́n ọ̀rọ̀ tènìkan ọ̀rọ̀ ọjọ́ mi ni, gbogbo àwọn wòlíì, gbogbo àwọn pásọ̀, gbogbo àwọn jíò, gbogbo àwọn lèmọ́mù, gbogbo ọkùnrin àti obìnrin, gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ pátápátá, mo kí gbogbo wa wípé a kú dédé wòyí, ẹ kú ààrẹ kó lè dán mọ́rán tí gbogbo wa ń sá kiri, a ò ní ṣàṣedànù, yóò dáa fún wa o. Tí a bá wo àkọlé tí mo fi sí ìdí tí mo fẹ́ wí yìí,
òun náà ni wípé ọmọ Yorùbá ẹ fura o. Ọmọ Yorùbá ẹ fura o. Nǹkan ń lọ lábẹ́nú ṣùgbọ́n àmọ́ àfura. Wọ́n ní pánsá ò fura, pánsá já síná, àjà ò fura, àjà jìn. Wọ́n ní bólé ò bá fura, olè ní ó kó lọ o, olè ò ní kó lé wa lọ o, olè ò ní kó lé wa lọ o. Àkókò ìfura la wà yìí. Àkókò ìkọ́ ni a sì ń kọrin Yorùbá ronú. Ọ̀rọ̀ Yorùbá ronú kọ́ leléyìí. Orin tá à ń kọ sí ni pé ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ, ìwọ ni èmi ni, èmi ni o, ìwọ ni o, àwa ni àwòkọ́ṣe lágbàáyé, àwa ni ìmọ́lẹ̀ gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ yìí, lọ́wọ́ tá a wà yìí. Nítorí ìdí èyí, ìwọ ni, èmi ni, ọmọ Oòduà dìde. Àkókò dídìde la wà yìí. Àkókò àṣẹ̀ṣẹ̀ ń ronú, àṣẹ̀ṣẹ̀ ká máa ronú, ó ti kọjá. Àkókò yẹn ti kọjá. Àkókò ọmọ Oòduà dìde ni. Ìwọ ni, èmi ni, ògo adúláwọ̀, àwa lògo adúláwọ̀. Ṣé rí nígbà tí Yorùbá bá tají, tá a bọ́ sí ipò wa, gbogbo ilẹ̀ adúláwọ̀ pátá ní ó di òmìnira. Tí Yorùbá ò báyìí sì di òmìnira, ẹgbà mo ṣe sọ fún kò sómìnira ní gbogbo ilẹ̀ adúláwọ̀. Torí Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé ìran Yorùbá kalẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀, gẹ́gẹ́ bí àwòkọ́ṣe òní. Nínú gbogbo ilẹ̀ adúláwọ̀, Yorùbá ló kó ni mọ́ra jù. Nínú gbogbo ilẹ̀ adúláwọ̀ pátápátá, àwa ìran Yorùbá yìí, àwa náà la balance jù. Kò sí ẹ̀sìn tí ò sí láàrin wa. A ní Muslim, a ní Kristẹni, a ní àwọn oníṣẹ̀ṣe àti oríṣiríṣi àtẹni tí ò tiẹ̀ ṣe nǹkan kan. Kálukú láàyè gbà, kálukú òṣìṣẹ́ ni tí ń nira wọn lá. Kálukú ló mọ ààyè rẹ̀, kálukú ló mọ ààyè rẹ̀, kálukú ló mọ ẹ̀tọ́ rẹ̀. Àbínú síra wa, kò sógun kò síjà. Ṣùgbọ́n tá a bá wo tí ń dààmú ilẹ̀ wa lónìí, a rí wípé àjèjì ni, ohun àjèjì ló ń dààmú ilẹ̀ wa lónìí púpọ̀ púpọ̀. Àjèjì ni. Ó tó sì ṣẹlẹ̀ ní wípé àwọn tí wọ́n fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ yìí, wọn ò sinmi o. Mo ti sọ wípé ká fura o, ọmọ Yorùbá ẹ fura o. Àwọn tó fẹ́ gbalẹ̀ wa mọ́ wa lọ́wọ́ yìí, ìjà tó ti lé lọ́gbọ̀n ọdún, tó ti lé ní 50 ọdún, àwọn òdẹ̀yìn. Ṣùgbọ́n àwa ń sinmi, àfọ́ tẹ̀hà, àfọ́ lẹ́rán, à ń wò gbogbo tí wọ́n ní pátá ni wọ́n fi ń bá wa jà. Kò dẹ̀ sí ìlépa wọn, àfojúsùn wọn ni láti gba gbogbo ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́, káwọn ìran tiẹ̀, ìran tí apẹtirẹ wa kọ́mọ̀ ní bùjókòó. Ṣùgbọ́n Ọlọ́run ò ní gbà fún wọn. Ọlọ́run ní ṣe kíni? Ọlọ́run ò ní gbà fún wọn. Torí pé ibi tí Ọlọ́run fi wá kalẹ̀ sí rèé, kò sẹ́ni tí ó gbà mọ́ wa lọ́wọ́. Ṣùgbọ́n àwa gbọ́dọ̀ fọwọ́ lẹ́rán. Àkókò ti tó báyìí ló jẹ́ kí n wá fẹ́ pé gbogbo ọmọ kóòtù òjíire pátápátá, gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá, gbogbo ọmọdé ilẹ̀ Yorùbá, gbogbo ọkùnrin ilẹ̀ Yorùbá, gbogbo obìnrin ilẹ̀ Yorùbá. Àkókò eré o, àgbájọ ọwọ́ la fi sọ̀yà. Àjèjì ọwọ́ kan kò ṣe kíni, kò gbẹ́rù dórí o, kò gbẹ́rù dórí o. Àkókò ti tó láti fòpin sí èdè àìyedè tó bá wà láàrin ẹnì kọ̀ọ̀kan. Èdè àìyedè láàrin ọba ni, èdè àìyedè láàrin ìjòyè ni, èdè àìyedè láàrin ẹlẹ́gbẹ́jẹgbẹ́. Torí pé ó dàbẹ̀ wípé bóyá sàsí wọn ni o, wọ́n kàn rán èdè àìyedè kó máa da ilẹ̀ kóòtù òjì lórí. Ṣùgbọ́n lákòókò yìí, mo fẹ́ ká gbàgbé gbogbo tẹ̀yìn, ká wá pé ìpàdé ìṣọ̀kan. Ìpàdé ìṣọ̀kan tí n bá bẹ̀rẹ̀ sí ní ìná níbẹ̀ bí àwọn ará bíi tí wọ́n ti ṣe é bọ̀ tipẹ́tipẹ́tipẹ́. Ṣùgbọ́n tá a fura. Ẹ mọ̀ bá yé ológun nígbà ayé ìjọba Babangida tó jẹ́ pé àwọn náà ló wà ń bẹ̀
kí ni a ṣe wọ́n lọ rèé wọ́n lè rò gbé OIC wọlé ṣé mọ̀ kì í ṣe wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti dá àwa Yorùbá kò sẹ́ni tó kórìíra ẹ̀sìn kan kò sí ẹ̀sìn kankan ṣùgbọ́n kí ni àfojúsùn wọn lórí tí wọ́n ń gbé bọ̀ yìí àfojúsùn wọn náà ni pé láti gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa wọ́n ti lo àwọn fọ́múlà yẹn láwọn ibì kan wọ́n dẹ̀ rí ṣe wọ́n rí ṣe wọ́n lò láwọn ibì kan wọ́n dẹ̀ rí ṣe ṣùgbọ́n bí wọ́n ṣe ń dọ́gbọ́n táwọn ń ṣiṣẹ́ yẹn lábẹ́lẹ̀ wọ́n fẹ́ káàrin tiwa mọ́ dàrú mi mọ̀ pàdé kan tí mo tẹ́nìkan sọ wípé òun gbé sáàdì ibì kan wípé ibẹ̀ yẹn wọ́n máa ń pẹran wọ́n máa ń ṣe ìrúbọ wọ́n máa ń ṣe nígbò ní àdó àwọn ará bí pé kò sí tí wọ́n ń ṣe tọ̀sán tòru kí kì í sọdún ìsísọdún kan kì í sọdún méjì kì í sọdún mẹ́ta sẹ́yìn kò sí tí wọ́n ń ṣe bí kò ṣe pé kan sáà máa fi ìran Yorùbá ré pé òun ò gbọ́dọ̀ ṣọ̀kan àwọn kan ń ṣiṣẹ́ yẹn lọ àwọn kan ń ṣiṣẹ́ òṣèlú lọ ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n ń ṣe pápátá lórí àfojúsùn kan ṣoṣo náà ni wọ́n ń ṣe pé kó wọn má ṣọ̀kan ẹ̀yin náà jẹ́ àfojú wo ẹ jẹ́ àfojú wo oríṣi ẹgbẹ́ wo la dálẹ̀ ní ìran Yorùbá tí kò sí ìyapa láàrin ẹgbẹ́ kan Afẹ́nifẹ́re ní àwọn ni a lè pè ní ọkàn gbogbo Yorùbá pápátá àrí ní wà àrí kí ló fà yapa wọn yẹn a dá OPC sílẹ̀ láti fi gbéra wa ń jà láti pé tó ká fi dáàbò bo ilẹ̀ wa kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ìyapa ẹ̀rí tẹ́lẹ̀ ẹ̀rí tọ̀hún ẹ̀rí ti kínní kì í sojú lásán ìdí ẹ̀ nìyẹn gbà tí wọ́n yan àwẹ̀ fún wa nínú ìjọ tí mo wà nìkan jáde wá ń sọ̀rọ̀ ó ní sáwẹ̀ lọ́kàn ni a ní epo a ní ata a ní gold a ní gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ ṣe kọ́lọ́run wá bá wa ṣe ni because n tó mú wa tá a lépo tá a ní gold tá a nígbà tá a láwo tá a ní kò bá sí tá a dì ní access sí tó sì ń jẹ yìí tó sì ń jẹ wá níyà dájúdájú kìíní yẹn kì í ordinary àwọn kan wà níbì kan wọ́n bora wọn ò ríta wọ́n ń fi ìran ìṣépè kí wọ́n á lè fẹ́ káwa máa ṣe àwa máa gbàdúrà ní àdúrà làwa máa gbà ẹni tó bá dẹ̀ ń gbàdúrà ní ṣẹ́gun ẹni tó bá gbàdúrà ní ṣe kí ni ẹni ṣẹ́gun àkókò ti tó káti ẹ̀ máa takora wa ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ìran ẹ̀rọ lóde tó sọ̀rọ̀ àti mo pọ́nkán nìyẹn àti ń takò àti ń bára wa jà a sì mọ̀ wípé nínú bíbára wa jà a ò lè rí ntí a fẹ́ ṣe yẹn gangan ntí a fẹ́ ṣe yẹn gan a kò lè bọ́ sí pẹ̀lú ìjà láàrin ara wa ni mò ń sọ yìí o torí pé ní ìsìn a gbọ́dọ̀ kọ́ àárín ara wa yìí àmọ́ ìṣọ̀kan yẹn ti ń bọ̀ ṣùgbọ́n àwọn ọ̀tá ò dúró nígbà mo rántí ìgbà tí a wà léèwé tí wọ́n ń ṣe tí wọ́n kọ́ wa ní odùfá kan wà tí wọ́n kọ́ wa tó Yorùbá communication là ṣe wọ́n kọ́ wa lódùfá yẹn wọ́n ní Ọ̀rúnmìlà ń ṣe ó fẹ́ ṣòwò epo that is ohun ẹlẹgẹ́ ló fẹ́ gbé lọ síbì kan ṣùgbọ́n bí tó ń gbé nǹkan yìí lọ wọ́n burú mbẹ̀ ó ní èmi ò mójú apèrè mọ́ pété mi ò mójú apèrè mọ́ pété mi ò mójú apèrè mọ́ pété adíá fún Ọ̀rúnmìlà níjọ́ tí ń ṣòwò epo rèlú Ìlàwẹ̀ ará Ìlàwẹ̀ nìyí ìkà ni wọ́n ní k'Ọ̀rúnmìlà orúbọ eku méjì olùwérè ẹja méjì ẹbu ẹgbàdà ẹdí ẹlùkúlùkú Ọ̀rúnmìlà gbọ́ bú ẹbọ ó sì rú ní gẹ́rẹ́ tí Ọ̀rúnmìlà délùú Ìlàwẹ̀ wọ́n ló ní pọ́npọ́ yọ pọ́npọ́ oníkùmọ̀ yọ kùmọ̀ wọ́n ló kúri tí Ọ̀rúnmìlà ó gbà èṣù wá gbanú afẹ́fẹ́ torí ó ti rúbọ èṣù ẹ ó wá ń sọ fún Ọ̀rúnmìlà létí wípé ìlú tó wá yìí o gbọ́dọ̀ bá wọn jà o orin ni kò mọ̀ fi wọn kọ ó náà wá bú sórí awo wípé ará Ìlàwẹ̀ mo rúpo ará Ìlàwẹ̀ mo rúpo ará Ìlàwẹ̀ mo rúpo ará Ìlàwẹ̀ mo rúpo epo tí mo rù yí ò gbọ́dọ̀ jábọ́ ará Ìlàwẹ̀ mo rúpo àwọn tí wọ́n ti múra jà kí ni wọ́n gbọ́ orin yẹn tù wọ́n nínú wọ́n da pọ́npọ́ wọn lẹ̀ wọ́n da àdá wọn lẹ̀
wọ́n da ohun ìjà wọn lẹ̀, wọ́n fààyè gba Ọ̀rúnmìlà òṣìṣẹ́ tiẹ̀ ó ṣòwò tiẹ̀ ọba tiẹ̀ lọ. Ohun tí mo fẹ́ mú jáde ni wípé mímọ bára wa jà kò lè jẹ́ ká wà ní ìṣọ̀kan, kò lè jẹ́ ká ní àṣeyọrí tí a fẹ́ ṣe, kò lè jẹ́ tí ká ní àṣeyọrí tí a fẹ́ ṣe. Bákan náà ni ọ̀rọ̀ yìí náà tún yọ sí lẹ́gbẹ́ wa. Ó níbi tí mò ń lọ o, bí àpẹẹrẹ irú àwọn ẹgbẹ́ tó ti yapa táwọn kan ti lọ, tí wọ́n bá wá padà dé ń sìn, àìbẹ́gbẹ́ wọn wọlé o, ìjà láàrin wọn gbé tú kò wọ́n, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọmọ onínàkúnà nínú ọ̀rọ̀ Ọlọ́run Báíbù ń bọ̀ padà wálé, kí ni wọ́n wẹ́kọ̀mù ẹ̀. Tá a bá rí àwọn ọmọ wa tó ti tako ń tà ń gbé kalẹ̀, bóyá ń jà fẹ́tọ̀ wa ni, bóyá òṣèlú kan lọ jà fún tí wọ́n ti tako ọ, ń tà fi lè sẹ́tù ẹ̀rẹ́ o, torí láàrin òṣèlú ìyapa náà wà rẹpẹtẹ. Tá a bá sì sẹ́tù ìyapa yẹn, ń tí ẹ̀ sì ń gbé bọ̀ yìí, àwọn òdúró, àwọn ìyapa lọ́dọ̀ tí wọn gbogbo tó nǹkan máa ń ṣe the same target ni, target kan ṣoṣo ni, target kan ṣoṣo ni. Nígbà tá à ń kẹ́kọ̀ọ́ àdìtú, nígbà tá a sì ń kọ́ wa láwọn àdìtú aliamudu ní ilé kéwú ńgbà yẹn lọ́hùn, wọ́n kọ́ wa láwọn àkọ́sórí, wọ́n máa ń sọ fún wa ní aliwa jude, Ọlọ́run bẹ́ẹ̀ walikidam, ọba láíláí ni Ọlọ́run, wa muhalafati utala liliyawa dis wakiyamu utala binafsi. Ọlọ́run yàtọ̀ sí àwa ẹ̀dá. Yẹn ni wípé àwa ẹ̀dá tí èèyàn kan bá ti ṣẹ̀ wá, ó máa ń ṣòro fún wa láti dáríjì. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run lọ́rùn, tá bá sọ pé bàbá mo dẹ̀ ṣẹ̀ ọ́, dáríjì mi, á dẹ̀ dáríjì ọ́. Kí ló ṣe táwọn dáríjì wa ara wa láàrin ara wa? Ká kọ́kọ́ dáríjì yẹn ná, ká lè wà ní, mo ń sọ bí a ṣe lè wà ní ìṣọ̀kan, torí pé tá a bá wà ní ìṣọ̀kan, ó lè ọmọ kó lé ẹlòkejì wàá fọ́ lẹ́rán, ọmọ wù báyìí náà ni, ọmọ pọ́lọ́ mu ni, ó sì mọ̀ wípé òun ṣe ra ẹni. Àyàbá àtàn ni gbogbo eléyìí tí mo ṣe ń sọ yìí, ó níbi tí mo ń lọ. Àyàbá àtàn ó ní gbogbo eléyìí tí mo ṣe ń sọ yìí. Ṣùgbọ́n bí tí mo wá ń lọ rèé, òun náà ni wípé níbi tí mo bá dé lẹ́ẹ̀kan ni pé nígbàjọba Babangida wà ń bẹ̀, oroko wọn dá OIC sílẹ̀. Bàbá wa Káṣímọ̀wò Abíọ́lá wọ́n fẹ́ débẹ̀, wọ́n mọ̀ blọọkì Abacha tó débẹ̀, ìyẹn ló tì wọ́n mọ́lé, ó tì wọ́n mẹ́wọ̀n, wọ́n sì make sure pé wọn ò jáde, ibẹ̀ ni wọ́n kú sí. Ìjọ tó yẹ kan, táàmù tó yẹ kan jáde gangan, òkú wọn jẹ́ kan gbé délé o. Kẹ́ ẹ lè bá mọ̀ wípé wọ́n ní ìran ọmọ Yorùbá sínú, wípé pàápàá jùlọ ẹni tó ní ìran rere, pé òun fẹ́ ṣe nǹkan báyìí, kí ìlú ìdá, kí gbogbo ẹ̀ dá, wọ́n á wò pé eléyìí yóò bá fíṣàn àwọn jẹ́, wọ́n á gbégi dínà, wọn ní jẹ́ kan lọ. Nígbà tí ẹni tó bá wa kọ òfin 1999 yìí, ẹ mọ̀ náà, ẹni tó gbé ìjọba fún bàbá wa Ọbásanjọ́, òfin 1999 yẹn bàbá wa máa ń jà pìtìpìtì rè. Ẹ rí i pé gẹ́rẹ́ tí bàbá bẹ̀rẹ̀ báyìí, oní agbófin pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ sẹ̀ríà o, wọ́n sì fẹ́ mú kinní yẹn difficult fún bàbá. ọgbọ̀n oní bàbá yẹn fi ṣe iṣẹ́ yẹn ní àwọn ìwọ̀n tí bàbá lè ṣe. Bàbá gbìyànjú, ẹ jẹ́ akóríyìn fún bàbá Ọbásanjọ́, bàbá gbìyànjú o, bàbá gbìyànjú o, ní tèmi o, èmi ò lè bá wọn, mi ò lè sọ̀rọ̀ sí bàbá yẹn rárá. Àǹtí àníká mọ̀ ṣe mọ́ nìyẹn, ẹ má jẹ́ abúra wa mọ́. Bàbá yẹn náà nígbà tí wọ́n tún làkàkàkà náà, ìgbà tí ètò lọ tán yìí, ìjọba àná, ìjọba ti Buhari tó lọ tán, àwọn ṣe kíni, wọ́n tún koná mọ́ tí wọ́n ti ń bá bọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà lókè, ẹ má wọlé bọ̀, ibẹ̀ làwọn báńdíìtì ti wọlé. Àwọn báńdíìtì yẹn ojúṣe tí wọ́n wá ṣe ni pé kí wọ́n lé wa nínú oko. Wọ́n ti pínra wọn sórí àwọn ilẹ̀ wa káàkiri, orí àwọn ilẹ̀ wa káàkiri, wọ́n ti wà ń bẹ̀. Àgbẹ̀ wa ò lè lóko mọ́. Wọ́n ti wò pé ohun àmúṣọrọ̀ wa nìyẹn, ohun tá a fi ṣe agbára nìyẹn. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pa àwọn àgbẹ̀. Wọ́n ń pa àwọn àgbẹ̀. Báwọn àgbẹ̀ bá sì tún wá sọ̀rọ̀ àbí wọ́n rí wọn mú, tí wọ́n bá mú lọ sẹ́wọ̀n pọ́n ló wà lókè, àwọn àgbẹ̀ wọn ó tún tì mọ́lé. Ní ọ̀pọ̀lọpọ̀ cases tá a ti ń gbọ́ lórí fọ́nrán káàkiri,
ètò tí ẹ̀tún tún ṣẹlẹ̀ láìpẹ́ yìí kẹ́ lè mọ̀ wípé àwọn níbi tí wọ́n ń lọ. Mo rántí èwe bàbá wa Ọláréwájú, may so rest in perfect peace. Wọ́n ní Haúsá mọbi tí wọ́n ń lọ, Yorùbá ò mọbi tí wọ́n ń lọ. Mo sì gbọ́ pé ọmọ Ìgbò gan ọjà mọ́ torí pé wọ́n ti mọ bí ọkọ̀ ń rè. Àwọn gan ti mọ bí ọkọ̀ ń rè. Àwọn mọbi táwọn ń lọ. Ṣùgbọ́n kí ló dé táwa ń yapa síra wa? Àkókò ti tó ká fọwọ́sowọ́pọ̀. Ẹ jẹ́ ká pe àrò àti ọ̀dọ̀fin wa. Ẹ jẹ́ wá pe ìpàdé àpérò ńlá tí gbogbo lọ́balọ́ba àwọn lókọ tí wọ́n wà ń bẹ́ẹ̀. Gbogbo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ mi tá à ń dá sílẹ̀ lẹ́ni tó yẹ pé àwọn ọ̀dọ́ gan àjẹ́ kí wọ́n ráàyè ń bẹ̀. Àkókò ti tó ká fura. Ẹni tí ó lóko ní ìsìn yóò máa wá security. Ẹni tí ó dáko ní ìsìn yóò máa wá security. Mo wá wò pé ọ̀nà wo náà lè gbé gbà. Ọ̀nà wo làwọn lè gbé gbà tí kinní yìí ìlú yìí àwọn ò fi gba ilẹ̀ wọn ìmọ̀ wọn lọ́wọ́. Ẹ wo bá a ṣe ń kígbe ebi, kò yẹ ká kígbe ebi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tó tiẹ̀ wà nílẹ̀ òkèèrè níbi gbogbo tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ ralẹ̀ sílé kan dáko sílé rẹpẹtẹ, ṣùgbọ́n ìbẹ̀rù bojú àwọn ará bíi ara ẹni tó ti wálé tí wọ́n kàn pa nípa ìfọ̀nàfọ̀sù ó dẹ̀ lọ bẹ́ẹ̀. Ọmọ Yorùbá ẹ fura o. Mo máa mú wa rántí àwọn nǹkan kan lénìí tí ẹ fi mọ̀ wípé ó yẹ ká fura. Àwọn nǹkan tá a bá fẹ́ a gbọ́dọ̀ gbà láàyè. Oríṣiríṣi debate ló lọ, restructuring. Okay, ẹ̀yin náà wò aníká ṣe restructuring wọ́n láwọn ò fẹ́. Aníká ní state police wọ́n láwọn ò fẹ́. A ní okay ká ṣe tax reform wọ́n láwọn ò fẹ́. Títí dìsìn wọ́n láwọn ò fẹ́. Okay, kí ni ìlú ṣe fẹ́ lọ síwájú? Torí pé kí ni àwọn ní àfojúsùn tiwọn. Wọ́n ní àjẹ́ndà tiwọn tí ò sì yé ẹnikẹ́ni láàrin wa. Bí wọ́n dẹ̀ ṣe ń sọ, ẹ̀rí pé wọ́n ṣọ̀kan lórí ẹ̀. Wọ́n jìjọ ọmọ ń sọ ni. Wọ́n tún wá ń sọ kinní kan báyìí o. Wọ́n ní àwọn ò tiẹ̀ ní fàyè gba bàbá wa ààrẹ Tinubu fẹ́lẹ́ kejì rárá. Pé tóun bá tiẹ̀ ti wá ṣe tán wà yìí o, àwọn ò mẹ́sọ̀ pé ìran Yorùbá kan kò tó dórí àlééfà yẹn mọ́. Ẹ rí pé ọ̀rọ̀ wa gba àpérò. Ọ̀rọ̀ wa gba kárò àròjinlẹ̀. Ó gba kárò àròjinlẹ̀ bí àṣà wọn káàkan gbọ́dọ̀ kákan ganu sílẹ̀ ká máa wò pé kákan ganu sílẹ̀ kò ń ṣe lọ̀rọ̀ àkókò yìí o. Ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni èmi ní ògo adúláwọ̀. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ báyìí. Má ṣe sùn lọ. Àbí sáàmà wò níran ni. Sáàmà wò bí ó ṣe máa lọ rèé. Olóko ò lè lóko. Olódò ò lè lódò. Ewu ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tá a lá dá àti fìyẹn sílẹ̀ àti fìyẹn sẹ́gbẹ́ kan. Kí gbogbo wa ká gbogbo àìwára wa ká kọ́kọ́ bára wa rẹ́ ná. Ká fẹ́ràn ara wa. Àwọn tó ti yapa lọ tán bá padà dé ẹ gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Ká má búra wa mọ́. Ilẹ̀ Kóòtù Òjíire náà láti bú olùṣọ́ àgùntàn, láti bú ọba, láti bú ìjòyè, láti bú ààrẹ. Ẹ má jẹ́ á ṣe bẹ́ẹ̀ mọ́. Kò sínú ìwà wa, kò sí inú wa. Ọmọlúwàbí àfihàn wa bẹ́ẹ̀. Ọmọlúwàbí ẹ̀ṣọ́ ni wọ́n ní ẹ̀ṣọ́. Ìgbín máa ń gungi. Ìgbín ò lọ́wọ́. Ìgbín ò lẹ́sẹ̀. Ẹ̀ṣọ́. Ìgbín gungi. Pẹ̀lú ẹ̀ṣọ́ á dé ilẹ̀ ìlérí. Kí àwọn àgbààgbà wa náà tí wọ́n léwájú tí wọ́n wà lókè. Ẹ gbọ́ nǹkan táwọn ọ̀dọ́ náà ń sọ lákòókò yìí. Ọ̀pọ̀ nǹkan lọmọdé rí tágbà ò rí ń gbà mí. Bá a sì ṣe ń wo yìí, àkókò ò sí mọ́ o. Àkókò péréte báyìí ló kù.
àkókò péréte báyìí ló kù. Ẹ̀yin bàbá wa, ẹ bá jókòó, ẹ sì pàdé àpérò. Ẹ sì pàdé àpérò ká wá fọwọ́sowọ́pọ̀, gbogbo ẹ̀yin bàbá wa lọ́ba níjòyè, ẹ̀yin pòfẹ́sọ̀ gbogbo àwọn tó ìkan ká dìde o, ká dìde sí ọ̀rọ̀ yìí tí ń bọ̀ yìí ò dáa o. Olúwa ò ní fààyè gbarú ẹ̀ o, àìdá ò ní ṣẹlẹ̀ sí wa. Àwọn wò wípé ṣé kárì tí ọṣọ ọ̀run láwọn ọ̀fẹ́, nígbà tí wọn ò fẹ́ ilé wọn ò fẹ́ tọ̀hún. Ẹ mọ̀ pé àkókò ìlọ ó sì sọ pé bí bàbá wa Tinubu bá ti kó mbẹ̀ ká má ronú àti ká má ti rí Yorùbá ran Yorùbá má ronú àti débẹ̀ mọ́ rárá. Àwọn ni ń pàṣẹ wá. Àfẹ́ ṣe polisi wọn ní rárá. Wọ́n dẹ̀ ogun dẹ̀ wà lọ́dọ̀ wọn ní rárá. Kí ló dé? Gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn tó dẹ̀ wà nínú igbó wa káàkiri, gbogbo wọn ń gbé jágàmù tó mílẹ̀ dòdò tó ń gbé káàkiri. Àwọn ò sì gbọdọ̀ mọ́bẹ̀ lásán dání. Ẹ mọ̀ pé ó yẹ ká rò ó, àkókò ti tó yẹ ká dìde o. Ọmọ Oòduà àní ká dìde ká jà o, àní ká dìde o, ṣùgbọ́n wọ́n ní ààbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí. Ọba ti dénú rẹ̀ tán, àdòdìdì, àdọ̀tọ̀tọ̀ ọ̀rọ̀. Àkókò kò sí mọ́ o. Àkókò kò sí mọ́ o. Àkókò kò sí mọ́ o. Ọmọ Odùduwà, ọmọ Yorùbá, ẹ fura o. Lórí ti ṣẹ̀ríà tán wá ṣèpinnu rẹ̀. Níbi tí mo fẹ́ ká tún wá fura sí nìyẹn o. Tí wọ́n ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ gbé òfin ṣẹ̀ríà kalẹ̀. Wọ́n ní kóòtù ṣẹ̀ríà. Wọ́n ní lọ́kọláya ni wọ́n fẹ́ máa dá fún àwọn mùsùlùmí. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn mùsùlùmí tó wà nílẹ̀ wa orí wọn pé wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe. Ṣàṣà ní ìdílé tí ò sí gbogbo ẹlẹ́sìn tó pé bẹ̀. Ìdílé tèmi ń sìn, mùsùlùmí wà, Kristẹni wà, àwọn tí ń ṣe alábàáláyà náà wà ní tiẹ̀. Ọjọ́ Sátidé àná yìí, àbúrò mi kan sì jẹ́ mufti of Ìtú Ọ̀ṣun, Díkìrù Láì. Mo ní congratulations sí ọ, oyè ọmọ rí o. Báwa ṣe ń ṣe nù, àìbára wa jà, àmọ́ ààyè olúkálùkù fún olúkálùkù. Bílì gan sọ, ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Pọ̀pọ̀lọpọ̀ á kàn sọ pé láìsí ìwà mímọ́. Ẹ máa lépa àlàáfíà yẹn àkọ́kọ́. Ìgbé ayé ìwà mímọ́ rẹ ò tí ì pé tó bá lépa àlàáfíà níbi tó wà, ní ibùdó rẹ, ní àyíká rẹ, nínú ẹbí rẹ, nínú ìjọ rẹ, ní àdúgbò rẹ. O gbọ́dọ̀ lépa àlàáfíà. Ìlú tá a ti ń gbé tipẹ́ tá a ní ṣẹ̀ríà, tá a lófin ṣẹ̀ríà tó ṣe gbogbo pé gbogbo wa lákàn wọn kàn dédé. Àwọn kan ló sponsor wọn, abẹ́rù pé lásán ni. Ṣùgbọ́n àwọn mùsùlùmí wa tí ò yéyé, àwọn náà ti dìde o. Wọ́n nírọ́ torí á mọ̀ wípé ẹ jẹ́ kí n sọ ọ̀pọ̀lọpọ̀ consequence tó lè fún wa. Torí wọ́n ti lò lókè ọya fún àwọn ẹ̀rọ Haúsá. Àwọn náà ń làmẹ́ǹtì báyìí nísìn. Àlọ́kọláya náà nígbà tí náà rẹ̀ tí èéfín rẹ̀ bá ń rú díẹ̀díẹ̀ tá a bá tètè pa náà tọ́ba ibùyàrí, òfin ṣẹ̀ríà yẹn yóò mú ọba ńgbà tó bá yá. Báyẹn ní lọ́pọ̀ ṣẹ̀ríà ò sọ wípé kí ọba òbílẹ̀ kó máa jẹ kínní lórí wa torí ìdí èyí ẹ máa la fẹ́ máa jẹ, ṣèríkì la fẹ́ máa jẹ. Wọ́n gbalẹ̀ mọ́ ẹ lọ́wọ́ nìyẹn o. Lọ́mọ onílé ọmọ bá dẹrú. Nígbà òfin yẹn bá dẹ̀ máa mú àwọn ọmọ onílẹ̀ gangan lórí sẹ́mọ̀ pé a lè ṣe ká mọ̀ sí fàájì bí tẹ́ ṣe ń ṣe fàájì. Wọ́n á ní ẹ mú wọn, òfin ṣẹ̀ríà kó wọn. Àwọn tí wọ́n san lókùúta pa wọ́n sọ wọ́n lókùúta pa. Àwọn tí ó gé lọ́wọ́ tí wọ́n gé wọn lọ́wọ́ wọ́n gé wọn lọ́wọ́. Àwọn tó yẹ pé bóyá ète wọn lẹ́ẹ̀kan wọ́n rẹ̀ ète wọn kú mbẹ̀. Òfin mú wọn nù. Torí pé motive tó wà ńbẹ̀ kì í ṣe láti sin Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí tòótọ́ bí wọ́n ṣe ń sin Ọlọ́run. Mùsùlùmí tòótọ́ wà. Báwọn mùsùlùmí tòótọ́ ṣe ń sin Ọlọ́run kọ́ làwọn fẹ́ ṣe. Àwọn motive tó wà lẹ́yìn rẹ̀ ni wípé bí àwọn ó ṣe pa àwọn ọmọ onílẹ̀ run,
tí ó wà jẹ́ àwọn làwọn jẹ gàba lé wọn lórí. Ẹ̀yin náà wò nígbà tí àwọn ọmọ onílẹ̀ tí wọ́n bá dáko tí wọ́n ṣe ohun ọ̀gbìn tó tó àkókò àti kórè, wọ́n á mọ̀ wọ́n á wá kó màálù lọ, wọ́n á wá jẹ oko yẹn, wọ́n jẹrun. Báwo ni ìlú ṣe fẹ́ ní ìlọsíwájú? Ohun tá a bá ṣe ni wípé ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation tí a ń sọ yìí. Káwa náà ò ní orílẹ̀-èdè wa. Tá a bá dé orílẹ̀-èdè wa, ọ̀rọ̀ jẹ́gẹ́jẹ́gẹ́ kìtìkàǹkó ẹ wá wò láti Sókótó kí wọ́n wá máa pàṣẹ fún wa, kí wọ́n máa wá sọ ọ̀rọ̀ sí wa, a sì dákẹ́. Torí ìdí èyí a kàn lè ganu sílẹ̀ o, ká má wí nǹkan kan, torí pé ilẹ̀ bàbá wa ni, ilẹ̀ bàbá wa ni, a sì jẹ́ kán gbalẹ̀ mọ́ ọmọ onílẹ̀ lọ́wọ́. Ọmọ Yorùbá ẹ fura o, tí sẹ̀ríà kan bá fi ń jó ládùúgbò àbí ìlú state kọ̀ọ̀kan, adíwọ́gà o. Ìdí tẹ́mi fi wá sọ wípé kí gbogbo wa ká kó darapọ̀ mọ́, ká tìmù papọ̀ gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ti Yorùbá nation yìí láti gbà orílẹ̀ wa fún wa. Ó ní wípé àwọn ará bí òdẹ̀yìn o, kódà kó jogún ọdún ni wọ́n máa bí wọ́n ó ṣe sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́sìn kan ni. Tí wọ́n ṣe sọ di ẹlẹ́sìn kan ni, wọn ò dẹ̀yìn. Kì í ṣe torí àwa yìí sìn la ṣe ń jà, bí kò ṣe àrùn tí ń bọ̀. Àwọn bàbá wọn lọ́hùn wọ́n jìjà ìsìn yẹn lẹ̀ fún wọn. Àwọn náà dẹ̀ mọ́lé, wọn ò dúró. Kì í ṣe jà ìsìn gan ni wọ́n ń jà, ṣùgbọ́n wọ́n fẹ́ gbalẹ̀, wọ́n fẹ́ lò ó láti gbalẹ̀. Ẹ wo bí wọ́n ti sọ Ìlọrin dà. Ní ìsìn ẹ rí wípé oríṣiríṣi logic ló ti ń wọlé, wọ́n ti ń dọ́gbọ́n, wọ́n ti ń fẹ́ yí ìtàn Yorùbá padà. Wọ́n ti mú oríṣiríṣi theory tí ò nítumọ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé wọlé wípé orírun wa ò ń ṣe Ifẹ̀ kan la ti wá, kìnní kan la ti wá. Nígbà báyá ní ìsìn wọ́n pe ilẹ̀ ìran Fúlàní ni, ìran Fúlàní ló ti wá. Àbí òye wa, ó yẹ ká fura o. Ọmọ Odùduwà ẹ fura o. Àkókò tá à ń kọ orin Yorùbá ronú kọ́ leléyìí o. Orin tá à ń kọ ń sìn ni ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ, ìwọ ni èmi ni ògo adúláwọ̀. Àwa lògo adúláwọ̀. Àkókò sí mọ́ o, àkókò àti dìde rè. Àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan ò dẹ́rù lórí. Ẹ jẹ́ tí wọ́n sọ analysis kan fún nípa ti òfin sẹ̀ríà yẹn. Kí ni tí Deborah ṣe lórí forum? Ó send message kí ni eléyìí? Wọ́n dẹ̀ sọ òkú pa, dẹ̀ gbọ́ nǹkan kan lórí ẹ̀ títí dìsìn. Ìyẹn ni pé òfin sẹ̀ríà sọ pé kí wọ́n pa, wọ́n dẹ̀ sọ kó pa. Àwọn tó dẹ̀ sọ kó pa, wọ́n yan fanda káàkiri ìlú. Mélòó ẹran títa Kálúkà, bó tiẹ̀ jẹ́ pé kíní ẹran tí yẹn màá tún wá sọ̀kan fún yín táwọn ọ̀gá ṣiṣẹ́ ìwádìí lé lórí. Ọmọbìnrin kan wà tó lọ sáf ní Gombe, ní Gandu, ní Gombe ní ọdún 2000 and I think it was 2007 or so ló lọ sáf ní nǹkan bíi on the 21 ló bọ́ sí 21 on the 21 oṣù kẹta 2007 Olúwatóyìn Olúwaṣeésìn ó lọ ṣiṣẹ́ agùnbánirọ̀ ní ìlú yẹn. Iṣẹ́ tó lọ ṣe nù. Nígbà tó dẹ̀ lọ ṣe iṣẹ́ yẹn, ó ń ṣiṣẹ́ nílé ìwé kan, ilé ìwé tó ti ń ṣiṣẹ́ yìí. Wọ́n wá fẹ́ sí exam, wọ́n wá ní kó wá invigilate. Ó lọ invigilate. Ṣẹ́dẹ̀mọ̀ pé tá bá fẹ́ invigilate, gbogbo àwọn tí wọ́n bá ní olúkálùkù wà kó báàgì rẹ̀ àbí ìwé ọwọ́ rẹ̀
a kò síwájú kíláàsì ni ọba ní kí gbogbo wọn ẹ kó wé yín wá o ó wá wo ọmọ kan ìyẹn gbé báàgì ẹ̀ kò gbé sí ọba lọba gbé báàgì yẹn ó wá gbé sí iwájú wípé tó bá ṣe tán kó wá gbé báàgì ẹ̀ torí wọ́n ń ṣe exam ni the next ni pọ́mọ yẹn bá bú ẹkún ló bá sunkún lọ sí the other class kí ló lọ sọ ó ní Quran wà nínú báàgì yẹn ó nítorí pé Kristẹni ni ọwọ́ rẹ̀ kàn pé ọwọ́ rẹ̀ kan ọkàn Quran yẹn the next thing Allahu Akbar ni wọ́n ń ké bọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lé obìnrin yìí ó sá wọnú kíláàsì headmaster ńgbọ̀ sá wọnú kíláàsì headmaster wọ́n mọ̀ fọ́lẹ̀kùn yẹn wọlé ojú wíńdò ni wọ́n tún gbà sá jáde ó jáde wọ́n tún lé títí ó sá tó gun fẹ́ǹsì gun fẹ́ǹsì àwọn tó wà ń ta nígbà náà ti ń gbọ́ Allahu Akbar àwọn náà bá tún sáré inú ilé tó bọ́ sí wọ́n mọ̀ wọ́ síta o wọ́n wọ́ ọmọbìnrin yìí síta nígbà tí wọ́n wọ́ ọmọbìnrin yìí síta wọ́n gbé sí orí mọ́tò rẹ̀ wọ́n di ọwọ́ ẹ̀ wọ́n di ẹsẹ̀ wọ́n ti ẹ̀ tí gbé sórí mọ́tò wọ́n di ọwọ́ ẹ̀ wọ́n di ẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n wá mú ọ̀bẹ fún ọmọ ọdún 12 wá dùn wọ́n dẹ̀ wéṣì ẹ̀ ìyẹn ni wípé àwọn intellectual tí àwa ní wọ́n fi òfin yẹn wọ́n fi waste life ọmọbìnrin tá à ń wé ẹ lọ wádìí ẹ̀ Olúwatóyìn Olúwaṣeésìn Kristana lórúkọ sista yẹn Kristana Olúwatósìn Olúwaṣeésìn ó ní orúkọ sista tí mò ń wí ní Gombe ó ní wàhálà yẹn ti sáré ọmọ tí arábìnrin yẹn ṣe bí ńgbà náà àwọn olùṣọ́ àgùntàn kan ni wọ́n ń tọ́jú ọmọ yẹn torí wọ́n fẹ́ pa ọmọ yẹn náà ẹnìkan lára àwọn olùkọ́ ló sáré gbé ọmọ yẹn ló gbé sá lọ tán fi rí ọmọ yẹn pa ìtàn fòfin ṣẹ̀ríà ṣe nìyẹn o ọ̀kan lára pásọ̀ wa kan tó lọ sáàfù north láwọn àkókò gbà ẹ̀ Boko Haram ò tí ì dé ń gbàgbó tá à ń wí o Boko Haram èdè o ó ní ọ̀rẹ́ wọn jọ ń lọ ìyàwó ẹ̀ wá ní ó jẹ́ aláboyún ìtọ̀ wá ń gbọ́n ó wá wọnú igbó ó ṣẹ̀yọ́ ẹ̀yọ́ tó ṣe yìí suddenly tó jáde ní wọ́n bá ń pariwo lé lẹ́yìn pé Allahu Akbar Allahu Akbar ní bá sáré tẹ̀lé pé kí ló dé kí lòun ṣe tí Olúwaṣeésìn tí mò ń sọ yìí o wọ́n ṣèwádìí o létà wọ́n yẹ báàgì yẹn wò kò sí Kùránì báàgì yẹn o kò sí Kùránì báàgì yẹn o wọ́n pa Olúwatóyìn Olúwaṣeésìn yẹn wọ́n pa tán wọ́n wá ju òkú ẹ̀ sórí mọ́tò ẹ̀ wọ́n dẹ̀ dáná sun ẹni tó kàwé tó gboyè tó ṣiṣẹ́ sílùú rẹ̀ ìjọba Nàìjíríà ò rí nǹkan kan ṣe sí lákòókò náà láti ìgbà náà wọ́n rí nǹkan kan ṣe sí o wọ́n rí nǹkan kan ṣe sí láti ìgbà náà kò jẹ́ ẹsẹ̀ tó gbọ́dọ̀ sọ̀rọ̀ o so bí yẹn ṣe lọ nìyẹn arákùnrin tí this is a pastor friend tí mo sọ yìí ó ní arábìnrin yẹn ó lóyún ṣe òpè láboyún pẹ̀lú ó tún rìn ó dẹ̀ wọnú gbó ó ṣẹ̀yọ́ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ lẹ́yìn ẹ̀ nìyẹn wọ́n ló tọ̀ lórí Kùránì bí bó rí Kùránì bẹ́ẹ̀ wọ́n wá mú kékeré kan báyìí ṣe mọ̀ pé ọmọbìnrin yẹn wọ́n gbé lọ sí inú mosque wọ́n dẹ̀ dù toyúntoyún kẹ́ lè bá a mọ àkókò yìí kì í ṣe àkókò tí àti Kristẹni o àti oníṣẹ̀ṣe ni o àti ẹ̀ tí ò ṣe nǹkan kò sí àkókò tá a kàn máa dànù sílẹ̀ o gbogbo wa gbọ́dọ̀ bọ́ ta ni o we have to reject this thing and nail it down we have to reject it and nail it down kẹ́ ẹ lè bá a mọ tí ń bọ̀ ká lè mọ nǹkan tí ń bọ̀ bẹ́ẹ̀ lọ ní ṣé bẹ́ẹ̀ tá a rí nìyẹn ètà àrí tá a gbọ́ tá a mọ̀ ń pa ẹ̀kọ́ tí wọ́n ti fòfin ṣẹ̀ríà nígbà mo wà nílé mo wà nínú àwọn elders Yorùbá Elders Forum a máa ń ṣèpàdé yẹn ní ilé bàbá wa Awólọ́wọ̀
mọ̀mọ́ wa Dídíolú wọ́n wà láyé lákòókò tá à ń wí ilé wọn láti máa ń ṣèpàdé ẹ̀ ní àárá àkókò tí mò ń sọ yìí tí wọ́n polówá sísìn yìí náà wọ́n ṣe kinní kan náà ní sáìdì sí Kaduna àbígbà ẹni gbogbo dúkìá ọmọ Odùduwà pátá gbogbo dúkìá táwọn yẹn kọ́ ilé táwọn kọ́ wọ́n dẹ̀ ní ìmọ̀ tó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ bọ́ sí wọ́n sì gbogbo tó bá ti jẹ́ ti Kristi tó ti jẹ́ kì í ṣe ti Christian nìkan tó jẹ́ tọmọ Odùduwà either you are a Muslim either you are a Christian àwọn Muslim gangan pàápàá inú church wọn wá sásí nítorí pé nígbà tí àwọn elders dọ̀hún wọ́n ní òkè àwọn fẹ́ ṣe ìpàdé pẹ̀lú àwọn ọmọ kóòtù òjìrì tó wà ń bẹ̀ wọ́n ní wọ́n lè fààyè gbà wọ́n àwọn Christian kan mọ̀ bọ̀ church kan wá ṣe ìpàdé yẹn wọ́n ṣe ìpàdé yẹn ńgbà yẹn mo wà ní elders forum tí wọ́n ti mú report padà wá ní elders forum tí mo wà ń bẹ̀ lọ́jọ́ yẹn gbogbo àwọn àgbààgbà tí ń lè dákọ tán wọ́n wà ń bẹ̀ ààrẹ Gani Adams wọ́n wà ń bẹ̀ gbogbo àwọn lókọ wọ́n wà ń bẹ̀ bàbá wa Ládìgbòlú wọ́n wà ń bẹ̀ tí gbogbo àjọ jókòó torí pé wọ́n rán àwọn elders wọ́n dẹ̀ mú report wá wọ́n dẹ̀ sọ report pé nǹkan báyìí là bá ẹ ṣe mọ̀ wípé wọ́n pa agùnbánirọ̀ mẹ́rin kí ni wọ́n ṣe torí wọ́n kàwé torí wọ́n sin ilẹ̀ bàbá wọn wọ́n mú àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n dè wọ́n lọ́wọ́ wọ́n dẹ̀ dù wọ́n wọ́n wá ń pe àwọn òbí wọn tó wà lábẹ́kúta wípé tó àwọn ọmọ yín o àwọn dùn wọn lọ́wọ́ báyìí ẹ tún rán wá a tún máa pa wọ́n ni ṣé bá ṣe máa bá lọ rèé ni àkókò ti tó ìwà wa ò jọra èdè wa ò jọra ìṣesí wa ò jọra culture wa ò jọra kò síbi kankan tá a fi jọra rárá tó bá jẹ́ pé ìwà wa jọra tí a ṣe sọ pé bàbá wa Tinubu wá ṣe títí sí kan lọ́dún 7 ṣebí wọn kú ńbẹ̀ náà ni bàbá kú ńbẹ̀ gbogbo tí wọ́n ti ṣe pápátá wọn ó ṣe kí ni wọ́n rí fàṣẹ ẹ̀yin náà ẹ̀wọ̀n tó ń lọ níbi táwa ẹ̀ sí ìdẹ́nìkan ṣe wọ́n rí fàṣẹ wọ́n wà tún rí fàṣẹ ìdí ẹ̀ la ṣe gbọ́dọ̀ wàá ro àròjinlẹ̀ ní ìkóríta tá a wà yìí ká mọ ibi tá à ń lọ àkókò Yorùbá ronú ó ti lọ orin tá à ń kọ sí ni pé ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ ìwọ ni èmi ni ògo adúláwọ̀ nígbà tí wọ́n wà ní house bóyá ní sometime late last year wọ́n tún gbé ọ̀rọ̀ ṣẹ̀ríà yìí jáde I was expecting that the following week mo fẹ́ máa gbọ́ even kan pastor kan máa sọ̀rọ̀ everybody mute ni tí ṣẹ̀ríà bá bẹ̀rẹ̀ èèmọ̀ ń lọ church kan bí kò sáàyè ẹ̀mọ́ o kò sáàyè ẹ̀wọ̀ àwọn ìlú ọ̀rọ̀ tí àwọn pastor mú bá sọ yẹn létà kì í ṣe tèmi bàbá wa kan wọ́n ṣe fídíò kan láìpẹ́ ìtọ́ pé ó mú kéèyàn ronú jinlẹ̀ when we were arguing nígbà tí wọ́n tá à ń bára wa jiyàn iná dẹ̀ ń kú we continue argue with each other and iná dẹ̀ ń kú bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o we continue argue with each other wọ́n dẹ̀ ń balẹ̀ wa lọ wọ́n dẹ̀ ń kóra wọn sínú oko wọ́n dẹ̀ ń kó bọn wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn wa àdẹ̀rókò dá ebi dẹ̀ ń pa wá àwọn èèyàn kan gba ebi ń pa wá o àwa tá a wà lájò gan ànísinmi kọ́lọ́n fún wa nísinmi ni sáàmù wòran ni instead of sitting down argue with each other OPC náà nísìn wọ́n bára wọn jà ní Yorùbá nation tá a tún gbé kalẹ̀ àkàtú yapa wọ́n tún tó ọkọ̀ àwọn tí wọ́n yapa yẹn ká ní pé wọ́n kún wa tó ṣe kí n tí àwọn pé voice wa ti lò kejì báyìí lọ káwọn voice kan wá ẹwà Afẹ́nifẹ́re náà àwọn kan ó tún yapa náà ni wọ́n tún yapa náà ni bá a dé ẹgbẹ́ olóṣèlú gan náà tó àwọn tó jẹ́ ti yóò á rí tá a yapa síra wa ìjà tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ láti ìgbà bàbá Awólọ́wọ̀ àti bàbá wa Akíntọ́lá kò tánú bàbá wa Láréwájú Kéwì kan wọ́n ní bọ́ bá rántí pọ́ mọ Yorùbá ni mí àyà mi a sì tún já nítorí pé wọn kì í fẹ́ kẹ́ni tí ó gòkè láéláé inú bíbí síra ẹni
ìjà ohun èéta ṣúkù wọn ló yẹ ká ti jáwọ́ kúrò níbẹ̀. Wọ́n tún sọ wọ́n ní ọ̀rọ̀ ọmọ Yorùbá wá dàbí ẹyin tá a kó sórí àtẹ tí ń yí kiri. Ẹ má jẹ́ kẹ́yin ọbọ̀ fọ́ o. Àkókò ti tó o ká pàrọ̀ àti ọ̀dọ̀fínú wa. Gbogbo ẹ̀yin bàbá wa. Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. Àkókò kò sí mọ́ o. Àkókò kò sí mọ́ o. Ẹ fura o. Ìfura lóògùn àgbà. Pánsá ò fura. Pánsá já síná. Àjà ò fura. Àdá dè. Wọ́n pa Olúwaṣèṣìn Olúwatóyìn ní ọjọ́ 21 oṣù kẹta ọdún 2007. Òfin ṣẹ̀ríà náà lọ. Ṣẹ̀ríà yìí o. Ẹ má jẹ́ fààyè gbà nílẹ̀ wa o. Mo tiẹ̀ dúpẹ́ pé iye wá sí ní ti ọ̀rọ̀ yìí. Ohun gbogbo wa ṣọ̀kan. Ohun gbogbo wa ṣọ̀kan. Gbogbo wa jẹ́ akẹ́nubò o. Láti ilé ìjọsìn dé ilé ìjọsìn. Láti ilé ẹgbẹ́ dé ilé ẹgbẹ́. Láti ìpàdé alásàlá jẹ́ akẹ́nubò. À ń fẹ́ràn ara wa. À ń bára wa ṣe. À ń ṣe ayẹyẹ. À ń ṣe tó dáa. Ẹ bá ìfààyè gbà ayé ọ̀bọ̀rin o. A fẹ́ kí ìlú tiwa ó bọ́rìn. A fẹ́ kí ìlú tiwa ó bọ́rìn. Àlàáfíà la fẹ́ nílẹ̀ wa. Ilẹ̀ Odùduwà. Gbogbo ẹ̀yin bàbá ẹ ṣe pàdé àpérò o. Ẹ pè pàdé àpérò o. Ẹ pè pàdé àpérò o. Yóò dáa fún wa o. Wọ́n ní gbogbo ẹyẹ gbogbo ẹranko tí ń bẹ nínú igbó náà ní kí wọ́n àmì gbogbo ẹja tí ń bẹ nínú igbó kó ṣẹbọ kán gbàdúrà kó mi ọmọ gbẹ o. Ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ o. Àgbájọ ọwọ́ báyìí la fi sọ̀yà. Àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí o. Ẹ jẹ́ á pera wa. Ẹ jẹ́ á pè pàdé ńlá. Ẹ jẹ́ á pè ìpàdé ńlá nínú eléyìí tí ò tí ì sí rí nílẹ̀ Yorùbá àti àwọn ọba ká gbé ìgbésẹ̀. Gbogbo inú igbó wa kò sẹ́ni tó lè lọ dáko mọ́ gbà wá ìwà ń kéke nígbà mo wà nílé tí mo wà ń lu wa. Gbogbo wa là máa ń ní oko ọ̀dàn yàtọ̀ sóko àwọn bàbá tiwa oko ọ̀dàn bó ṣe kéré tó ń gbà yẹn mo lóko tèmi. Even ní school wa a ní oko bá ṣe ní oko tá a máa dáko fún kíláàsì kọ̀ọ̀kan ní oko tá a máa dá. Lẹ́yìn tá a dáko fi kíláàsì kọ̀ọ̀kan tíṣà kọ̀ọ̀kan tó máa dáko fún tíṣà wa á dà fún tíṣà wa. Tágbàdo bá dé wọ́n á yà àgbàdo gbogbo wa la máa jẹ gbàdo. Bíṣu bá dé a máa gbaṣu lọ lé. Bá ṣe máa ń ṣe nìyẹn. Ṣùgbọ́n ní ìsìn àgbàdo ò lè lóko kí lọmọdé fẹ́ lọ sí lóko. Gbàyẹn oúnjẹ wa a lè jẹun tó wù wá. Ṣùgbọ́n ní ìsìn wọn jẹ́ á lóko mọ́ o. Sáàmà wòran ni ọmọ Yorùbá ẹ fura o. Ẹ fura ẹ jẹ́ agbórin díẹ̀ kó tó di pé mo fẹ́ máa lọ báyìí nísìn. Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ ọmọ Ìbàdàn wípé kí ni wọ́n ń pè ní Ìbàdàn. Wọ́n ṣàlàyé ní kíkún pé Ẹ̀bá Ọ̀dàn ni bàbá wọn gbé sinmi. Ẹ̀bá Ọ̀dàn ló dẹ̀ bàdàn níjọ́sí tó tó wá dìlú Ìbàdàn. Ilẹ̀ ní Ọ̀yọ́ ni wọ́n mú tẹ̀lú Ọ̀yọ́ dó. Ilẹ̀ tí ń fẹ̀ lẹ́yìn ìkún omi tó lọ. Ìní jẹ́ Ifẹ̀ Oòyè lágbo ilé bàbá wa Olúbùṣe Ọ̀ọ̀ni. Abẹ́òkúta. Torí ṣẹ̀rí àtọ́fẹ́ wọ́n ti ń pàtàn dà báyìí o. Wọ́n ní Ifẹ̀ kọ́ ni Yorùbá ti ṣẹ̀ wá o. Ẹ̀bù ẹ̀yin àgbààgbà ẹ sì wà láyé o. Ẹ bá tún kíní ọ̀hún wò o. Ẹ bá wò dáadáa o. Ọlọ́run ó ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Ẹ̀yin Facebook, this is my music o. Let it go. Don't let anything stop it. It's my own music myself. Iṣẹ́ orin tèmi gangan ni o. Ọmọlúwàbí òun la pe àkọlé ẹ̀. Tó ẹ jẹ́ kí àwọn tí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò. Àwọn bàbá wa ńlá leléyìí o. Dáàdì o, Pastor Adéníyì Olúpọ̀rọ̀kú ẹ kú iṣẹ́ Olúwa o. More anointing, more grace, more knowledge, more wisdom in the mighty name of Jesus. Greater success. I'm expecting one of these days to come and minister to us in America. God bless you, sir. We have one of our brother here, Brother Michael Afolabi. God bless you, Brother Kayode Ajayi. Àwọn tí wà ní Houston nìyẹn o. Ẹ kú iṣẹ́ Olúwa, ẹ kú gbádùn, ẹ má jìnnà sí wa o. So, adikasáré ṣe kínní ní àwọn kọ́kọ́lọpọ̀ ń sùn lọ́wọ́. Nígbà tán bá jí, kálukú ọmọ gbọ́. Ẹ ṣáàjì a máa pín ká máa fi kéde wípé ká fura, ká má sùn o. Ká mọ́ sún àgbọ́dọ̀ mọ́ wò níran o. Tá bá lọ fààyè tá bá á di wípé ń bọ̀ báyá inú chọ́ọ̀chì gan wọ́n mọ
wọ́n ràn ẹni wá pé kí ló fẹ́ wà ní wàásù ọmọ wọn ò ní jẹ́ kó gba àṣẹ lọ́wọ́ ẹ̀mí mọ́mọ́ wọ́n mọ̀ wá ọ́dìtì kí ló fẹ́ ọmọ sọ ilé mọ́ pé Jésù sákàn máa sọ báyìí ara àwọn tí kinní yẹn lè fà wá nìyẹn yóò fa ìlúkèlúdù tí ó pọ̀ ibòmíì ẹ fẹ́ plant church wọn á ní kò sáàyè wọn á lófin ọ̀fàyè gbá ibòmíì ẹ fẹ́ jọba wọn láwọn táwọn wà ń bí àwọn ti ju tẹ̀lé ìjọba lọ sódì àfọ ẹ máa làwọn máa ní bẹ̀ sotiye ọgbọgbọ́n ni nígbà bá dẹ̀ gbalẹ̀ tán tó di wípé ọmọ onílẹ̀ ń wò kánbó àwọn haúsá nìsín àwọn náà ń jà pìtìpìtì wọn láwọn fẹ́ bọ́ nínú ẹ̀ torí pé wọn ò tètè fura torí wọn fi ẹ̀sìn yẹn wọn fi kó wọn lómi ọbẹ̀ jẹ wọn ò tètè fura ṣùgbọ́n àwọn ti wá lọ́gbọ́n nínú ìdí ẹ̀ nìyẹn wọ́n fòfin de ìwé kíkà débi wípé ẹ̀fín nílé kàwé kó yé mọ́ba yé kó wá ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àṣírí wọ̀nyẹn ó tètè tù sí wa lọ́wọ́ ẹ má jẹ́ apanumọ́ o ẹnu wa yìí the first defence ó ní ọ̀rọ̀ ẹnu wa yìí tó o bá wà níbi kan tí wọ́n ń jẹun ogi tó o lè pariwo pé ẹ gbà mí o that's the first use of force tó kọ́kọ́ gbọ́dọ̀ lò tó pariwo ẹ gbà mí o àwọn èèyàn sáré wá wọn wá gbà ọ́ mọ́ tá a bá pa inú wa mọ́ gbogbo ibi tá a bá ti lọ ẹjẹ́ á pariwo a ò fẹ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá o àwa ò fẹ́ ṣẹ̀ríà níkíní o nílẹ̀ Yorùbá o ọmọ ìyá gbogbo wa ti ní customary court so a tún nílò kílẹ̀ tá a fẹ́ máa kó ìyapa nínú mọ́ṣáláṣí gan wọ́n lè settle dispute láàrin ara wọn nínú church náà wọ́n settle dispute láàrin ara wọn bẹ́ẹ̀ bá sì wo àwọn oníṣẹ̀ṣe náà àwọn náà níbẹ̀ ṣe settle dispute láàrin ara wọn kèé tó bá wá kan kíní pọ̀ a lọ sí customary court wọ́n bá wọn yanjú ẹ̀ so Ọlọ́run ràn wá lọ́wọ́ tó Kúnlé ọmọ Aláàfin ọ̀run lèmi ń jẹ́ ẹ bá máa wí pé gbogbo ẹja tí ń bẹ nínú omi ẹ gbàdúrà kómi ọmọ gbẹ gbogbo ọ̀kàsà tí ń bẹ lálẹ́ odò ẹ gbàdúrà kódò ọmọ fà nítorí pé tí omi bá gbẹ tàbí tí odò bá sì fà atẹ́já àtọ̀kàsà ni ó fara gbá ń bẹ o ìkòkò ní bẹ lórí iná ni iná ń gbárùkù tọbẹ̀ bí kòkò bá fọ́ tí ọbẹ̀ sì dànù ojú iná náà ó rí mọ̀ bó ẹ jẹ́ á gbàdúrà o ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ lákòókò yìí o torí ìkòkò ọbẹ̀ wa onílẹ̀ wa òun lórílẹ̀-èdè wa kò gbọ́dọ̀ bọ́ báyìí fọ́ kálukú lọ́nu ẹni tó ní bísínẹ́sì wọ́n gba bísínẹ́sì ẹ̀ mọ́ lọ́wọ́ ẹni tó ní ṣọ́ọ̀ṣì wọ́n gba ṣọ́ọ̀ṣì ẹ̀ mọ́ lọ́wọ́ nítorí ìdí èyí àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan kò bẹ́rù dórí o ẹ ṣeun o ẹ ṣeun púpọ̀ o a tún máa pàdé lọ́jọ́ mi o ẹ̀ẹ̀kọ̀ọ̀kan báyìí tí ẹ bá ti rí mi mo ní nǹkan pàtàkì tí mo wá sọ ni ẹgbà yẹ wò. ó ti ṣàlàyé ìtàtọ́ pẹ̀lú àìdádó Abẹ́òkúta ni wọ́n ṣẹ́ sí lọ́jọ́ tójú òpópónà jẹjẹ òkúta olúwa mi fi ṣe àbòbò wọn tó fi dá wọn lọ̀tẹ̀lẹ́kùn àgbèrè tó fi dá wọn lẹ́kùn àfojúdi ìní jẹ́ Olúwa níbi tí Olúwa ti fi máa fún àwọn ọ̀tá ìtàn àwọn ẹ̀gbá ni mo kà débẹ̀. ǹjẹ́ kí làwọn ènìyàn ṣe fẹ́ ní ìtẹ̀síwájú bí wọn bá ní ìdánilójú kan pàtó lórí ọ̀rọ̀ ara wọn ẹwọ́dẹ tó sọjá rẹ̀ lájú ẹ̀yin ọ̀mọ̀ wípé orúkọ tó sọjá ni ọmọ fi darí àyàn máa dá lọ́jọ́kọ́jọ́ èyí ló mú mi rántí òwe wa kan tó sọ wípé ibi tó bá fẹ́ fòkùnlẹ̀lẹ̀ ní darí ìfẹ́ sí ibi tó bá wo lówó ẹni ní darí ẹni lọ ìgbà tá a bá fẹ́ kọjá ilà á sọjá lórúkọ búburú kọ́kọ́rọ́ lórúkọ tá a bá sọ ni ẹni tó bá sọ ní lórúkọ ó lè darí ẹni síbi tó bá fẹ́ bẹ́ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ pàtàkì tí ń bẹ nínú orúkọ ló mú mi ṣètò tuntun lórí ọ̀rọ̀ orúkọ Yorùbá Ọlọ́run ọ̀run gan tó dá wa wọ́n mọ̀ wípé àṣẹ kan ń bẹ nínú orúkọ tá a bá sọ ni wọ́n ní Ábúráhámù má jẹ́ Ábúráhámù mọ́ Ábúráhámù ní kó o máa jẹ́ ó ní ìtolúwárí tó fi ní kí Jákọ́bù níkọ padà sí Ísírẹ́lì lásìkò mu orúkọ tá a sọ ní wọ́n látòkò pàtàkì pẹ̀lú àyànmẹ́rin ni ẹ̀wẹ̀ ni wọ́n làpẹta fún kí wọ́n dárúkọ rẹ̀ tó dáhùn fẹsẹ̀ ògbòrò orúkọ Yorùbá nínú mo ronú rẹ̀ títí kò yé mi bàbá mórílẹ̀ ọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọn nínú èdè àwọn Haúsá ló fi jẹyọ èyí tí wọ́n ń pè ní Yáríbá àwọn ajagun ẹ̀sìn gan ló ṣì àwọn òyìnbó lọ́nà níjọ́sí tí wọ́n fi ń pè wá ní Yáríbá ìjẹ́ kí nìtumọ̀ Yáríbá wọn lákòjá ẹ̀rẹ́ ń jẹ́ Yáríbá ń sá mímúrí ni wọ́n ń pa àwọn ìgbò yarí kanlẹ̀ wọ́n láwọn ọ̀jẹ́ mímúrí àwọn títí ni wọ́n sọ ní mòǹtì àwọn takú dandan wọn làwọn ọ̀fẹ́ bọ́ sínú ìdè orúkọ wọn parí ẹjọ́ lọ wọn kan orúkọ àjèjì mọ́lẹ̀ bámúbámú ó ti wà nínú ìtàn. àkókò ni wọ́n sàwọn àdómà àwọn kàdé kì í ṣe kàdé gángan ni wọ́n ń jẹ́ bàdúrà ọmọ wọn
wọ́n sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní dásídásí àwọn kágóró wọn kì í ṣe kágóró agrop la mọ̀ wọ́n sí àwọn jàbà kì í ṣe jàbà áàmù la mọ̀ wọ́n sí àwọn kátàp létí àpò ni wọ́n ń jẹ bẹ́ẹ̀ bá gbọ́ kẹ́gbà bẹ́ẹ̀ ọ̀pọ̀ tó dọ́lọ́gbọ́n nínú wọ́n yarí rẹpẹtẹ forúkọ àdánwò tí wọ́n gbélé wọn lórí ọmọ aládéládé nìkan ló tẹ́rí orúkọ Yorùbá tí wọ́n sọ wá àdánwò gidi ló jẹ́ fún wa nínú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tá a ṣe ọmọ àlè ní dáyárí bá ń sá àbánsá populous person ni wọ́n ń pè báwọn èèyàn tí ò wúlò kò tẹ́ wa lọ́rùn atúmọ̀rílẹ̀ inú dictionary Yorùbá èyí tá a kọ́kọ́ kọ láti ìpilẹ̀ṣẹ̀ nígbàhùn àná láti ọwọ́ Bishop Ajayi Crowther tí a ṣe àkójọpọ̀ rẹ̀ láti ọwọ́ Sanusi Wakeman òun fìtumọ̀ Yorùbá hàn dédégbé èdè sí fún fẹsẹ̀ lòun pètumọ̀ Yorùbá tó túmọ̀ sí wípé oníkàjẹ́ ènìyàn ni bẹ́ẹ̀ bá rántí ìbéèrè kan tí mo béèrè lórí rédíò níjọ́sí pé kí ni ìtumọ̀ Yorùbá alàgbà kan tí ń jẹ́ Táíwò Àyànfolú àwọn kọ̀wé ránṣẹ́ pé ìtumọ̀ Yorùbá ni alárékérekè ènìyàn wọ́n ní York Museum ní England làwọn ti bá ọ̀rọ̀ yìí pàdé àwọn òyìnbó ti fi sí museum wọn wípé alárékérekè ènìyàn ní Yorùbá kí ló tún kù bẹ́ẹ̀ tó fẹ́ mọ̀ nínú ìtàn ọ̀rọ̀ ọ̀hún tojú sú mi abámúrílé ọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n bíi Prọfẹsọ Adé Àjàyí ògbóǹtarìgì onímọ̀ ìjìnlẹ̀ nínú ìtàn làwọn jẹ́ ojúlówó akọ̀tẹ̀ nílẹ̀ wa ni bàbá tí mo ń sọ àwọn fi yé wa wípé àwọn Ọ̀yọ́ empire ló fọwọ́ orúkọ Yorùbá wọlé nígbà táwọn olóyìnbó aláwọ̀ funfun tí wọ́n fẹ́ máa dọ́gbẹ́ ṣàkóso wa ní jọ́síjọ́sí wọ́n fi lo àwọn Ẹ̀gbá